بالمال والإسلام وجعل أسبابه مع بزوج كل فجر كسلام. والصلاة والسلام على سيدنا ومولانا محمد المؤمن في الدنيا كأنك غريب وواقع السبيل وعلى آله وصحبه ومن سار على دربه إلى يوم تأتي بالقضاء وتقلع بالغفران. Kódà àníwá Muhammad alákòókò jama wa alákòókò ó fẹ́ kí a jọ ka Suratul Ikhlas ẹ̀yọ̀ kan ló ka wa máa ṣe pàtó yìí Alhaj Taiwo Hassan Òdòdó èyí yóò jẹ́ ọjọ́ àkọ́kọ́ ohun àkọ́kọ́ tí ó sùn ní ìsàlẹ̀ ṣùgbọ́n ìjọ gbogbo àwọn àṣìṣe wọn òṣìṣẹ́ wọn ọlọ́run ọ̀rọ̀ yàtọ̀ fún àgbẹ̀ Muhammad ọlọ́run tó abẹ nínú àánú rẹ wọ́n fi gbogbo ráyè láìkí ẹ̀rọ náà wọ́n ti kí sáré ìgbóná ní gbogbo ìbéèrè táwọn mọ̀lẹ́kà ọmọ béèrè náà máa ṣe náà fún wa wọ́n á ti tóbi ọlọ́run wọ́n á gbára ọlọ́run kò sí ìgbàgbọ́ tá a fẹ́ lọ́dọ̀ ọ̀yọ́ ọlọ́run tó gbogbo ní ìdìbò yìí ìkẹyọ̀ kẹ́mà lórí òun náà ni àánú ọlọ́run ọlọ́run máa wà yọ ọmọ sí gbogbo ọlọ́run bá yọ́nú sí gbogbo ìbéèrè sábà bá dé ìlú rẹ̀ ọlọ́run bá yọ láàmú ọlọ́run bá yọ́nú sọ̀rọ̀ kan sóò láti rẹ̀ kí Sẹ́nitọ́ Ọlámilékan Adéọlá Yáyì tó já sí pé látìgbà tí ara òdòdó ti yá ni wọ́n ti dúró nítorí wípé kò sí iyekíye táwọn wà lè ná láti dá ẹ̀mí òdòdó padà gbogbo iyekíye láyé àwọn ẹbí àti mi wọ́n dẹ̀ ná títí tí òdòdó fi jáde láyé lánàá. Sẹ́nitọ́ Ọlámilékan Adéọlá Yáyì ọlọ́ba dúró tì wá bá a fi san wọ́n lẹ́sàn-án lórí gẹ́gẹ́ bí wọ́n kò fún wa. Bàbá kábíyèsí ọlọ́ba dúró tì yí o ọlọ́ba dúró tì yí o wọ́n fi gbó gbogbo wọ́n fi tún la rò ó. Bàbá kábíyèsí onímọ̀ṣáyé ọlọ́ba wa dúró tì yí ọlá tuntun ní ọlọ́run ọlá gbára ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ lábìrì bàbá wa lálùbáríkà ní bàbá wa Grand Chief Imam òfin la rò ó. Ọlọ́run jọ nínú àánú ẹ̀ àwọn gángan lòdòdó làwọn náà àwọn gángan lòdòdó làwọn náà níjọ́ tó bẹ̀rẹ̀ Ramadan lecture ní ìlà òǹbí tí àwọn ìṣe lọ́dọọdún èkó láti kọ́ bẹ̀rẹ̀ òdòdó ní Àfúlání nígbà ìṣẹ̀lẹ̀ kan ẹ̀jọ́ tó fẹ́ gbé dé lónìí wọ́n organize meeting àtẹ̀mí àti bàbá wọn Imam lọ́dún tá a ti wá bẹ̀rẹ̀ rẹ̀ títí tá a fi ṣe ní ìtàṣe láti yìí bẹ́ẹ̀ ni bàbá olùwàjọ nínú àánú ẹ̀ bàbá Imam ọlọ́dẹ mi nígbà fún wa wọ́n fi kó òdòdó tún yín láṣìírí wọ́n fi kó òdòdó pa ìlú ìlàró jẹ́ láti tóbi ọlọ́run ọlágbára ọlọ́run ọlọ́run ṣe táàjù kí àdéhùn ní ọlọ́dẹ mi nígbà fún wa. Bákan náà gbogbo àwọn àlùfáà kí ló mùsùlùmí bàbá wa president general bàbá wa jára ọlọ́dẹ kí ni nígbà fún wa gbogbo àwọn àlùfáà bàbá ìmọ̀ ọmọ lè bàbá wọn kọ́ mi àwọn káàtìbí káàdì gbogbo àwọn àlùfáà àtàwọn ní ọlọ́run jọ nínú àánú ẹ̀ fún àgbẹ̀tì ọlọ́run wọn láàdúrà ẹnìkan kan wà lóko sàpọ́lìkì fún gbogbo àdàbàbọ̀mọ́lá gbogbo àwọn táwọn jẹ́ fans all over the world Amẹ́ríkà ní Canada ní London ní kúnyà sí pé nítorí tó gbogbo ti sí kìíní kálukú ti ń ṣàdúrà wọ́n rẹ́dì léyekíye táwọn bá fẹ́ ná àwọn rẹ́dì àti ná ọlọ́run jọ nínú àánú ẹ̀ gbogbo ẹ̀yin fans ọlọ́run wa mójútó ẹ̀yin náà wọ́n dúró ti ẹ̀yin náà ìyá tí transators wà dúró ti yí o pẹ̀lú yí o subhana rabbika أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. gbogbo àtàwọn bí ẹ̀yọ́ lápapọ̀ ọba ṣe pọ̀ fún mi ẹ bá mi sọ pé Allahu Akbar. àlè tóbi dáadáa bẹ̀ náà. ọlọ́wọ́lá
ọjọ́ tí òwò ń ṣe 60 years lẹ́yìn òwò wà lọ sí hospital káàkiri gbogbo ẹni tó wà lórí àárẹ̀ ẹni tí òwò ń sọ òwò wọn sọ ẹni tí ẹ̀kọ́ ti lọ́lé tí òwò lọ́lé wọ́n ní kí ló dé lẹ́yìn pé wà ló wọ́n ní òwò wà lè lò wà nínú sáà ìjọba lọ́lé wọ́n lè wọlé ọjọ́ náà tí ìṣe hospital rẹ̀ kan tí ìṣe méjì ta lọ káàkiri tí ìṣe mẹ́ta tó òwò ń gbé ìwọ̀n pé ẹ̀rọ lọ́lé abọ́lá tẹ̀ àtúndé náà àwọn ọmọ ọlọ́run ọmọ tó gbogbo ìgbàlódé lọ́wọ́ ó lè bá mi ṣàmì dáadáa àwọn sọ́dọ̀ láì láì ilẹ̀ lọ́wọ́ mẹ́fà àbọ̀dá wọn mọ́ wọn ní gbọ́dọ̀ láì láì ilẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ tó tóbi yìí wọn náà wọn lágbọ́n kálí méjì ṣàárọ̀ tàbí ẹbí ẹja ìdòwú mẹ́fà lápapọ̀ wa wọn náà wọn lọ́wọ́ bá mi wọn gbà àwọn alákí bíbọ̀ àkọ́ alábàlàfọ̀ ẹja ìjọsìn gbọ́dọ̀ láì láì ilẹ̀ lọ́wọ́ mẹ́fà بسم الله الرحمن الرحيم فعلم لون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله business lè wà àwọn tó jókòó bá kan nínú apá tó yọ lọ sàmà ẹ ti sọ ìdè wọn ẹgbẹ́ business wà kan fíwọ̀ fún báyìí bàbá níbi àti bàbá wa kọmíṣánná láti Èkó bàbá ń ṣe ìpínlẹ̀ alákẹ́kọ̀ọ́ àwọn náà máa bá wọn sọ. صلوا على النبي الكريم ẹjẹ kó jẹ bí ẹjẹ ká súnmọ́ èyí tẹ́tì yẹn. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Ìrẹ̀lẹ́pẹ̀lú bàbá wa kábíyèsí tí wọ́n jẹ́ paramount ruler gbogbo ọba ní ilẹ̀ wa tí wọ́n sì jẹ́ alága fún gbogbo ọba ní ìpínlẹ̀ Ògùn. Gbogbo eléyìí ìlú adákùn mọ́jẹ̀ kó tó ń ṣẹlẹ̀ sí wa mọ́. Gbogbo ẹni tí ó kọ́ lọ́n jẹ́ kó dàgbà kó kùjọ́kùjọ́. Bàbá wa ìmọ̀mọ́ àgbà fún ilẹ̀ Láàró àti agbègbè kí àwọn náà ìlú àjọ ìwé ilé ìmúṣà jẹ́ kí ó ṣẹlẹ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa mọ́ láíláí. aláhọ́nà ọ̀la kó wọ́ta bisimilayi nílẹ̀ bisimilayi rahmanirrahim nílẹ̀ fi kọ́lẹ́jì nílẹ̀ fi hìmọ̀ yàtọ̀ ṣẹ̀dá ìwọ̀sán wàlẹ̀ yàgòdò rọ̀bà àtàkùrẹ́tì àlẹ́ àti àmọ́ mi ju ìwà ara tí àṣàlù gbogbo wa fi sílẹ̀ ní ẹbí lọ́mọ lára ọba tí tọ́jú ọmọ aláìlẹ́bí tí tọ́jú ọmọ aláìlára tí tọ́jú ọmọ òrukàn lọ́mọba ní sọ àwọn náà dèyàn lọ́mọba ní sọ wọ́n dèyàn bisimilayi iná àtọ́yìnà bisimilayi rahmanirrahim iná àtọ́yìnà kàlùkàwùsà ọ̀sánlẹ̀ ọ̀bíkà wọlẹ́fà iná ṣùgbọ́n ẹ̀dá wọ́n àpàtà. gbẹ̀yìn wọn wá bí ní kàtàkùn
ti débi ilé ni kálukú kò lé pẹ̀lú dáadáa àti wá bá ní kẹ́dùn gẹ́gẹ́ kálukú padà délé pẹ̀lú òun ẹ̀ẹ́dàkùn ikú ìwádìí òkú àsánà òkòkò ọlọ́mọ fi sọ ìlú Ìlaro ní orúkọ aburú ẹ̀jẹ̀ kí á mọ̀ sí aburú ọlọ́wọ́lá kó wákà sọ́ọ̀rọ̀ fẹ́. ọ̀gá máa mọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على المنعوت من ربه بأطيب النعوت وأجل الصفات أدوك فولون الحمد لله ọmọ ìjà torí pé ó kúrò kámọ́ ju ẹgbẹ́ aṣọ pé alhamdulillah asàfẹ́rẹ́ tó bá ní Muhammad alhaji wa Taiwo Hasan ògbògbò gbogbo wa wá láti káàkiri àwa pé ìwọ̀ fẹ́ àwa pé ìwọ̀ dáadáa fún ẹni tí ó lọ ní àárín wa abẹ́ ọlọ́run mọ́mọ́ àlì ó ní àlìjánà kì í ṣe òun lójú kòkòrò torí bá a bá wọ̀ ọ́ èèyàn pọ̀ tí ó wọ̀ ọ́ iná kì í ba òun lẹ́rù torí bóun bá wọ̀ ọ́ èèyàn pọ̀ tí ó wọ̀ ọ́ ikú kò jẹ́ ìbẹ̀rù òun torí gbogbo tí ń ṣẹ̀mí tẹ́lẹ̀ òun náà ni yóò kú ṣùgbọ́n kìíní kan tí ń pa òun láyà ó ní sàárè tó dá yí pé òun nìkan ìhà tó ń bá fi sí ẹ̀yìn tí ń fi lélẹ̀ báyìí ó ti dú ẹ̀sìn kí wọ́n tó pààrọ̀ rẹ̀ fóun. abẹ́ ọlọ́run fún aláàjì wa Taiwo Hasan ọlá àwọn àgbàlagbà fáà àwọn bàbá níjòkó tí mi bá àkókò jẹ́ láti ṣẹ̀ṣẹ̀ máa dárúkọ ọlá yín níwájú ọlọ́run ọlọ́pàá àmójúkò fàdájì ohun àkọ́kọ́ ní sàárè báwọn ṣe kọ àlùfáàrí ṣe sọ ológbólẹ́jù olólejù ó bá ti dẹrù yókù ó dẹrù tó bá ti lè yókù ó lè ọlọ́run àti títóbi rẹ bí ọ wọ́n ti ó lè mọ́ gbogbo wọn láàyè èèyàn tó gbogbo dá sí wọn láàyè èèyàn tó gbogbo gbéga ìlú Ìlaro ọlọ́mọdé ó parun o ọlọ́mọdé ó parun o ọlọ́mọdé ó parun o kí òkú nínú ìlú ó máa lọ àpẹẹrẹ ìpẹ̀lú tún ni ọlọ́mọ́tún ìlú yìí o ọ̀rọ̀ kábíyèsí ọlọ́nkóbá gbé yín ró ọ̀rọ̀ imam ọlọ́nkóbá gbé yín ró gbogbo ẹ̀yin bàbá wa àyímọ̀ gbogbo bàbá súdà mo fi kí gbogbo àwọn bàbá lápapọ̀ ọlọ́nkóbá wa kẹ́ wọn gẹ̀ wọ́n gbogbo eléré tíátà tí aláàjì wa Taiwo Hasan jáde láàrin wọn ọlọ́run àti tóbi rẹ bọ́ dá ikú ọ̀wọ́wọ́ yìí bá wa dáa dúró àti tóbi àdé Muhammad àti bíọ́lù ẹnì kọ̀ọ̀kan wa ní àmọ̀lẹ́bí dáláàjì ìbílẹ̀ àti gbogbo ẹ̀gbọ́n àtàbúrò àtàwọn ọmọ ọlọ́run kó dúró tì wọ́n. bisimilahi kul huwallahu inna anzalna bisimilahi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad inna anzalnahu fi laylatil qadr وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. السلام عليكم. Director of Culture àti èèyàn méjì ni wọ́n rán wá láti Lagos State. Bàbá wa kábíyèsí gbogbo jọmọ́ ní ká máa kí n gbé ẹ káàbọ̀ sáàrin wa. Ọlọ́run kò ṣe àlékún dáadáa, Ọlọ́run kò ṣe àlékún àlùbáríkà. Ọlọ́run bá yóò jẹ́ kí ọjọ́ kó jìnnà sí àwọn ọ̀làláwọ̀lẹ̀ àkọ́wátà. Arákùnrin wa tó yọ̀ sí Adésànyà ni àkọ́kọ́ stúdẹ̀ǹtì gbogbo tó graduate lọ́dọ̀ ẹ̀. Ó sì wà lọ́dọ̀ wa ń bí àgbà wà láyé ìṣẹ́jú méjì tó kú díẹ̀. Láàrin wa bí the chairman of our local government. Bàbá wa Barisa Abraham Ògúnṣọlá wọ́n wà láàrin wa. Àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan máa bínú fún wa pẹ̀ wọ́n. Nísìnyí, a fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ láti ẹni tó ní wá bàbá wa kábíyèsí. Olú of Ìlaro and Pramodola for Yewala. Ẹjọ́ a fẹ́ kí bàbá wa Dáwọ́tọ́lá tó máa bọ̀ láti bàbá wa sọ̀rọ̀ lórí bàbá wa kábíyèsí.
orúkọ abẹ́ àṣẹ kábíyèsí wa ọba Kẹ́hìndé Olúgbélé tí ó jẹ́ pé wọn lè wà láàrin wa lákòókò ṣùgbọ́n ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn gidigidi sí ìgbọ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú èèyàn wa ọmọ wa Hasan Taiwo tá a mọ̀ sí Ògògbó láti àná tó ti ṣẹlẹ̀ ní kábíyèsí wa ti gbọ́ níbi tó wà náà ó sì dùn wọ́n gidigidi nítorí gbogbo tiwa ní Taiwo Hasan kì í ṣe tiwa bí nìkan ó gbé orúkọ Nàìjíríà káàkiri àgbáyé ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó dáa ní ọ̀nà tí ọmọlúwàbí a ò lè gbàgbé ẹ̀ ṣùgbọ́n ta ni wá níwájú Ọlọ́run ti ṣe nǹkan tó máa ṣe àwa gbàdúrà ni pé kí Ọlọ́run bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ ilé tó fi sílẹ̀ àtàwọn ọmọ àwọn ìyàwó tó ló wá bá wa tọ́jú wọn. Òyìnbó ní may not grant them the fortitude to bear the irreparable loss. Ògògbó is a deep loss to us. His name transcends beyond this territory into the global territory. Ògògbó tẹ́rí yẹn we conceptualize the Arúgbó Ajé festival nínú Corona festival tá a máa ń ṣe. Ó náwó ara ẹ̀ sí òun ló gbé àìdí àyẹn wá ó sì make sure pé à ń implement ẹ̀ lọ́dọọdún. Arúgbó Ajé yẹn is a form of making prayers so that the economy, trade, commerce of this community can become abundant. Ó sì ń rí bẹ́ẹ̀ à ń rí àpẹẹrẹ tí Olúwa kó bá wa pèsè àpẹẹrẹ. Mixed feelings la fi wà níbà nítorí pé kì í ṣe ẹni téèyàn ṣe òfin ẹ̀. Ó pálí ayé and we conquered. Nǹkan tó ṣe sílẹ̀ àpẹẹrẹ rere gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀dọ́ ẹ mú ìwà òdòdó ìṣẹ̀ kẹ́ mú lò. Tí gbogbo a máa ṣe bẹ́ẹ̀ yẹn Olúwa dá ẹbí ẹ̀sìn Ọlọ́run ní fi ṣe àkúfà. Àwa tó kù lẹ́yìn Olúwa tọ́jú wa náà. Àwọn ẹbí tó fi sílẹ̀ Ọlọ́run lò wọ́n. Kí gbogbo ẹ̀ Ọlọ́run mú lọ sí ìmúṣẹ. Ní ọ̀pìláwọ̀ ọ̀pì kábíyèsí olóòfìlàrọ̀ àpárámárùlá olórí náà wà bíbà láti fi ẹ̀kẹ́ ẹ̀kẹ́yìn fún Ògògbó Hasan Taiwo ẹ̀ṣẹ̀ o gbogbo wa Ọlọ́run máa bọ́ wa padà sábàṣọ́dọ̀. Àwọn sọ̀rọ̀ bàbá wa Chief Délé Odùlé láti ṣojú gbogbo àwọn ní tíátà láàrin ìṣẹ́jú méjì sá. Àlàbí ọdún ló ṣe ìlú tíkì. ẹjọ pé akẹ́kọ̀ọ́ sára pọ̀ lẹ́yìn tó kẹ́lẹ̀ wà ló ń sùn ìbò kọ́ sí ilé
ọba olùtí láwùjọ akí gbogbo àwọn àgbàlagbà Anybody will akí gbogbo àwọn wá no camera kan sókè bẹ́ẹ̀ bá fẹ́ lo camera wà ló máa súnmọ́ ẹ̀ ní kó máa lò látẹ̀yìn. kò sí nǹkan tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ Alhassan Taiwo Babatunde ní bàbá tí mo bí bí ṣe tí ìlú èèyàn tó jẹ́ òní ìdíkà Iṣẹ́ wo ló gbà tó fẹ́ ṣe? Tó bá jẹ́ kó kọjá síbẹ̀ yẹn. Ó máa bọ̀ wá kọjá sí máa dùn. Ẹ̀yin máa ń ṣe àwọn tó wà jẹ sábà ẹ̀yin lè dúró bá kára wa lẹ́yìn wa. Ẹni tó bá fẹ́ lọ sẹ́yìn, wọ́n lọ sẹ́yìn. Ẹ má bínú. Gbogbo ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá pátápátá ní ti ìdárúkọ ẹgbẹ́ kan báyìí àwọn ẹgbẹ́ tí pápá wọ́n gbogbo cut across gbé a sọ wípé ẹgbẹ́ kan ló wà lọ́ àforíjì ìṣẹ̀lẹ̀ tó wà láyé tí èyí láti ṣe tiẹ̀ and it's not paragon of perfection our prayer for our beloved brother kọ́nà kó bá wa fún ní kọ́nà bá wa ṣíbẹ̀ kọ́nà bá wa kẹ́ kọ́nà bá wa kẹ́ èèyàn dáadáa ní ògbógbó èèyàn dáadáa ní kò ní bẹ́ẹ̀ lọ kó sí ọ̀hún lẹ́yìn dáadáa wọ́n bá ti sọ pé èèyàn dáadáa adẹ́ni tó wọ́n upright adẹ́ni tí kì í gbọ́ adẹ́ni tó straight adẹ́ni tó jẹ́ pé ìgbéga rẹ̀ ó dájú àdáàlọ́ èèyàn dáadáa ní Alhassan Babatunde Taiwo. Sọ́nà àrùbọ̀rẹ̀ kẹ̀lẹ́ orúkọ ẹni tí mo sọ̀rọ̀ ẹni ìṣẹ̀dá ní ìwàgbé ọdún kákàwà ẹni tí ó ní ní ọ̀rẹ́ tó ń bọ́ síbi ìsọ̀rọ̀ rárá àmọ́ wọ́n pè mí nítorí ọ̀rọ̀ ọdún faculties tó bá ń sọ pé ọdún faculties ilé ọ̀dọ́ ni wọ́n máa bẹ̀. ó tẹ̀sí di ọ̀rọ̀ ọdún faculties lèmi àti Táíwò àsáǹdì láti dìde jẹ́ ọmọ èkúté mẹ́ta tí ó ṣọ̀rọ̀ 40-45 years. Ìbàdínú mi dùn níbi lẹ́nu ó fi hàn tí wọ́n bá ń fẹnu ròyìn èèyàn ó dáa. Bàbá bẹ́yìn ọ̀dà dá tàbá ti torí owó tó wà lọ́dọ̀ tàbá ń sọ pé ó dáa àṣírí àtúnidọ́ tí ó jọ bá dá ṣe ẹwà dúró ẹwù ṣé kò sí gbogbo àwọn tó ní ìtàn ṣe ń bèèrè rẹ̀ àbúrò lè kọ́ bí ìlàsọ tí ń ṣàkóso fún ẹ̀mí mọ̀ pé ibi tó tún dojúkọ lọ́hùn Táíwò àsálẹ̀ lè ní ṣòro lọ́rùn pápádé tó dùn mí nílé ayé mi nínú ọ̀rọ̀ ẹ̀ wípé mi pẹ̀lú ọ̀rọ̀ àtàjọ ṣe lórí ọ̀rọ̀ wípé ẹ̀mẹjọ olóyè káká wọ́n fẹ́ bẹ̀ sí ìjọ tó wá mọ́ mi lọ sí palace Táíwò sí láyé. àjọ pílánù
sókè láti 2009 ẹ̀rọ owó gbọ́gbọ́n ló ń bọ ìrìn tó ń fò sókè tó ń bọ́ tó ga ẹ̀rọ àrò àtàkẹ́jì àbọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wà nínú lọ sí pálásì ní sọ́dọ̀ kábíyèsí àwọn ìṣe òkú ti ẹ̀mí mi tí mo ń gbọ́ lágbà àgbẹ̀jọ́ta bá mi wúlò gbogbo ayé ló wà lábẹ́ ní orúkọ Alhaji Abdulgani Akànnì Yínká Quadri chairman ọdún fàkàkọs òun ní fáìsì ẹ̀ níjọ́ náà lọ́hùn tí wọ́n fẹ́ sọ òdòdó ló kọ́kọ́ dúró ní ìkànnì lórí òfin tó máa ṣe chairman òun náà ló máa ṣe wọ́n ní kò sí pé ọ̀kan tó ń contest ìbẹ̀rù pẹ́ lọ́dọ̀ ọlọ́run ní ìkànnì lè dé ó ní ìdílé yẹn níbi tó ń lè dé ẹ̀dẹ̀ àti kò sí bí tí wọ́n ká pẹ́ láyé tó àwọn afílẹ̀ ìlú ìyẹn ló ṣe dáká lọ́wọ́ láyé ìwádìí tó lè dánwò ẹrù mi máa ṣàmójú tó máa tọrọ owó fún mi ọmọ ẹ bọ́ síta tó fẹnu sọ́nà àwọn òtọrọ owó àmọ́ nǹkan tẹ bá ní ọjọ́ tẹ bá rí ṣàdúrà fún bàbá wa ọlọ́run tẹ́wọ́ gbàgbà náà ni torí tọ́lọ́run ò bá tẹ́wọ́ gbà tó bá wà pẹ̀lú ilẹ̀ ayé tó ń yẹ ìwé náà bọ́ àmì mímọ́ ìgbé lílọ tó ń lọ òun àti ìyọ́nú ọlọ́run àmì ní mo fàkókò rí torí kábíyèsí ọba wa bá láàrọ̀ owó gbélé ìgbà wọn fẹ́ra pẹ̀lú pàtẹ́mọ́ rẹ kó àwọn ọmọ ra wọn torí kò sí nǹkan tó máa fẹ́ ṣe ní ìwé ìfẹ́ ìṣe ẹgbẹ́ ló máa kó gbogbo wa àti dé ibi tó fẹ́ sátidé lọ fẹ́ ṣe ìtọ́jú lè láti máa dé ibi tó bá dàrú ọmọdé wà nínú ẹgbẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ogun State ẹ̀yin most especially ẹ̀yin ọmọ ilé wa ẹ̀bùn kan ni mo fẹ́ bẹ̀ yín èmi ń kàn pé fún yẹn o ẹ wo ọlọ́ọ̀kan ìyọkàn tí Yayi ṣe fún wa yìí òun ló sọ pé owó hospital ibikíbi bá ti ń sọ̀rọ̀ nípa tó lè gbé travel ó tún fly doctor wa láti di bí àkọ́wá bọ́ọ̀tì bí ó ṣe orí ẹyọ kan Allahu Akbar ẹgbẹ́ ẹyọ kan táwa ń bẹ̀ yín nìyẹn ọlọ́run Olódùmarè ọlámilé tó wáyé ọlọ́run àbótì rẹ̀ àwọn olójú ẹ̀yin ọmọ ọ̀làrò àbùfún eléyìí gbà ó lágbára ọlọ́run gbogbo wa ta fún ilé wálẹ̀ tá wá sí bí àdúgbò parí àdúgbòkórí àkóyá ibi ọlọ́run àṣetò ìsìnkú fún bọ̀dá mi Táíwò ẹ̀gbọ́n ẹ̀ ọlọ́run rán yín lójú o ìjọba ìlú èdè méjì tó kù náà nìyẹn oko mi ṣe yí ẹ̀mí tọ́jú lọ́ba lágbára ọlọ́run tó ìyá náà tún bẹ́ẹ̀ tó fẹ́ gbàlejò lẹ́nu ọlọ́run àṣetò ìsìnkú fún gbogbo ní ilé ẹ̀rọ ọ̀dọ́kọ̀lá fàtì. Address back. Address back. Hey, come here. Address back. Small one. Apa ẹjọ́ tó ẹ máa ẹjọ́ sí sẹ́yìn. Ẹ máa rí. Ẹ bá máa lọ sí ẹ̀jẹ̀ sẹ́yìn. Ẹ bá lọ kù sí ẹ̀. Ẹ náà ọ̀ ní kọ́ máa rí nǹkan tó fẹ́ lọ. ẹ lọ bá àdírẹ́sì ọ̀bẹ náà. Ẹjọ́ sí sẹ́yìn. Ẹ sí sẹ́yìn. Ẹ sí sẹ́yìn. Atọ́jú àwọn ọmọ ẹ̀ túwọ̀ ìkòtọ́jú àwọn ọmọ ẹ̀ Agbadide. O lè ṣe bí ìyá o lè ṣe bí ìyá tó o lè ṣe bí bàbá o ojú lẹ́yìn ọkùnrin ó dá àwọn ọmọ ẹ̀ ẹ̀mọ́ yòókù tó ti gbé mi. ìyá abúlé ti adéṣọ́ àṣẹbí méjì. orí bí báwọn lẹ́nu ògbó tó máa kú láàárọ̀ ìjọba ọ̀rọ̀ kọ́lámọ́ àwọn ènìyàn òòtọ́ ni wọ́n polówó nípo ọ̀tàrà lómi dé ìpẹ̀lá ìyàn kò ní ni wọ́n gbọdọ̀ tó ti ìtọ́jú ìgbórí tó wọn ò láre bàbá ni wọ́n kíra wọn nínú ilé wọn.
lọ sọ̀rọ̀ kó lọ kọ̀ọ̀tún owó olóṣù kọ̀ọ̀tún. Respond, my dear boys. Ẹ dákun ìṣẹ́jú márùn-ún ló kù. Àwọn bàbá bá kí wù sí èkó lára. Ẹ má jẹ́ àgbàgbọ́ ohun tá a torí ẹ̀ wá bí o. Ìwọ̀n tá a torí ẹ̀ wá bí kí wọ́n lè kí wù sára ju ẹ̀gbẹ̀gbẹ̀ lára rẹ̀ ẹjọ́ àfarabalẹ̀. Wọ́n ò tí ì kí wọn. Abẹ́gbọ́rọ̀ lẹ́nu representative governor Lagos State àti Lagos State. Lábẹ́ bẹ́ẹ̀, a kí APC woman leader of Lagos State, Alága Amina Tọ́túráyọ̀ Àdìgún, you are welcome. Bàbá ọba Wákìlì Mùsùlùmí fún gbogbo ilẹ̀ yóò dára papọ̀ ẹ̀yìn press ẹ dákun ẹtú sẹ́yìn díẹ̀ ẹtú sẹ́yìn díẹ̀ torí ọlọ́run. Bàbá Wákìlì Mùsùlùmí fún gbogbo ilẹ̀ yóò bá ẹgbẹ́ àǹdẹ́ta lápapọ̀. Ẹ̀yin press nígbà tó ní ẹ̀wá ẹ̀fẹ́ járí kìíní ẹ̀ ṣe. Ẹjú ọba yẹn má kọjá bẹ̀. We are here to pray on the corpse. Abẹ́kíwù lórí èkú yẹn ni. Ẹ má bàsìkò wa jẹ́. Ibẹ̀ ni ká dúró sí. Báwo Wákìlì Mùsùlùmí wọ́n ti ń bọ̀? Àwọn àfọwọ́jú aṣọ sẹ́yìn. Ká fún bàbá Wákìlì láàyè. Ẹ̀yẹ́ káwọn àfọ aṣọ sẹ́yìn. Wákìlì Mùsùlùmí. Ọ̀dọ́ ọ̀la ń lọ báyìí fún àdúrà. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه عدد الشفع والوتر ní ìkàlẹ̀ ẹ dákun gbogbo wa tí a wà ní bíbá yìí ẹ̀yẹ́ ká jọ sọ wípé Allahumma salli ala sayyidina wa maulana Muhammad mẹ́ta náà ìlànà wí ilé yẹn máa jẹ́ ládà àti làádà a máa jẹ́ fún àṣájú wa Hasan Ògògó ìwọ́n tó bá bí ìgbà ètò rẹ̀ pé tó mọ̀ ẹgbẹ́ nítorí Alhaji Hasan ló ṣe wá wí dáadáa tó o bá ti wí dáadáa o ti gbà ládá o dẹ̀ tí o ti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ àti àánú fún Alhaji Hasan Ògògó Allahumma salli ala sayyidina wa maulana Muhammad ogun ẹ̀ka òwe afẹ́ yìí ẹ̀ẹ̀kan tó kù yìí o lè má wí tà kọ́kọ́ o lè má wí tà kejì àmọ́ ní wípé orí tẹ́lẹ̀ kẹta yìí rírí o ẹlòmíì kò bọ́ Ògògó lọ́wọ́ rí àwọn iṣẹ́ tó ń ṣe nínú tíátà àbí nínú eré ìtàgé ó jẹ́ kí wọ́n láìkí ẹ̀ sọ wípé Allahumma salli ala sayyidina wa maulana Muhammad èyí tí ó ṣẹlẹ̀ yìí ní tí ò tẹ́ aráyé lọ́rùn ni àmọ́ tó tẹ́ Ọlọ́run ẹ̀ lọ́rùn kò tẹ́ ayé lọ́rùn àmọ́ ó tẹ́ Ọlọ́run ẹ̀ lọ́rùn nígbà tá a wà ní agboolé mo sọ wípé Alhaji Hasan Ògògó ẹ ti rí mọ̀lẹ́bí tí wọ́n ti bí ó kù fún mọ̀lẹ́bí ẹ̀ ipe mọ̀lẹ́bí dáadáa lòun ti wá ó kù fún ẹ̀sìn níbi ẹlẹ́sìn Islam lòun ó kù ìjọmọlúwẹ̀bí ó dẹ̀ kù fún ẹni tó níran eléyìí jẹ́ àpẹẹrẹ rere fún àwa tí à ń bọ̀ lọ́nà nínú eré orí ìtàgé ó dùn wá jọjọ o ní alẹ́ àná wọ́n bá gómìnà ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ wọ́n wá ní àwọn ti gbọ́ wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn mẹ́sẹ̀gì tèmi ní pé ogun tó bá ń ṣe gbogbo èèyàn ẹ gbọ́dọ̀ ní ẹni tẹ́ máa fọ̀rọ̀ lọ
nínú eré tíátà ọfà pọ̀ ọfà nínú òṣèlú ọfà pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò síṣẹ́ tí wọ́n kì í tani lọ́fà àmọ́ ọfà tí wọ́n bá tani tí kò bá tán yóò máa gbájọ níjọ́ tó bá jẹyọ ìyẹn tó bá ń ṣe èèyàn ló máa wú jáde. nípàdé eléyìí ẹ máa bòrò ayé ìyẹn tó bá ń ṣe yín ẹ sọ fara yín o ìní nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún ẹ pé gbogbo àtàǹsọ̀ lórí social media don't send message in wrong time don't deliver message in wrong time. àsìkò tí nǹkan bá ń gbóná a kì í tún máa ń deliver message tó bá gbóná tí ó bá àwọn èèyàn ní jẹ́ ọba wa akẹ́ ògbógbó. àfi sínú mọ́lẹ̀. And we thank the government functionary from Lagos State and Ogun State. But before that, we move to the chairman of government Yewa South for his address, a short address from the chairman Yewa South local government as the host chairman for this occasion. Yes, sir. Barrister Ogunsola Abraham, you are welcome, sir. Nítorí pé àwọn bàbá wa tí wọ́n bá ń ṣẹlẹ̀ ìlú bàbá kì í dùn nítorí díẹ̀ ìgbà nípa kí wọ́n kúrò lọ́dún kò sí bàbá wa fẹ́ kí àwọn ọmọ ológun wọ́n máa lọ sọ́nù nítorí ohun tí à ń ṣe wọ́n tí ẹ̀rọ nípa fẹ́ ṣe ìsìnkú àwọn ọmọ báyìí àmàṣẹ́lẹ̀ ògbógbó wọ́n jẹ́ ògbó ní ilẹ̀ Yewa South local government tó ń jẹ́ chairman irú ìlú báyìí ní agbára ọlọ́run àdáwọ̀ ìdúró kábíyèsí òní fojú sunkún mọ́ àwọn ẹbí òní fojú sunkún mọ́ mo kí àwọn àgbààgbà fà lórí kalẹ̀ mo kí wọn kú ọdún nítorí pé òun tá ń ṣe lónìí kì í ṣe ohun tó wúwo ẹgbẹ́ ìbò rárá ni ṣùgbọ́n ohun ọlọ́run nítorí pé ẹni tí a ò bí nìkan ni ò ní kú bíbélì sọ fún wa wípé every man shall die and shall be once ọlọ́run jẹ́ wípé mo kú tán ẹni tó bá kú òní sọ ní agbára ọlọ́run olùkọ́bá ìkòrí ṣẹlẹ̀ láàrin wa náà àwọn ogun wa ní ilẹ̀ Yorùbá kò ní lè bẹ̀rù mọ́ ikú òkùnkùn agbára ọlọ́run ìbò ní tàbí ìlànà olú agbára ọlọ́run ilé ètò ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run àwọn wa lójú ẹni tó máa ṣe èyí tó máa ṣe jù bí òkùnkùn ní ṣe ọlọ́run á pèsè fún wa láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ ohun tí òun ò lè ṣe ní rere ní agbára ọlọ́run àwọn ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹ̀ á tọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ́ àkókò tẹ́kì Inshallah, I'm also the representative of the Lagos State government at Ogun State government. Speech making and on the AKO, Korea 1 year. The representative of the Lagos State government at this occasion, Mr. Idowu Johnson, Director CEO, Lagos State Council for Arts and Culture, should come over for his address. The short one indeed, sir. Assalamu alaikum. Assalamu alaikum. Ẹ káàárọ̀ gbogbo àwọn bàbá wa tó wà ní ìkànnì. Wọ́n aṣojú gómìnà wa, bàbá Jídé Olúṣọlá Sanwó-Olú àti kọmíṣánná wa náà, Mrs. Tókẹ́ Benson pẹ̀lú special adviser wa ọmọlúgbé Idris Abẹ́gbẹ́ fún ti òkú ti ẹ̀gbọ́n wa Alhaji Ogbogbo. I remember years back, the first time I got to know was when I watched the movie, the epic movie, Owo Blue, and wọ́n ní ká kọ speech fún wọn ṣùgbọ́n gbogbo kọ̀ọ̀kan sọ pé ọ̀nà tó máa lọ́ra gbogbo àwọn tàbí àdìpínlẹ̀ ṣe fún wa gbọ́ may God give us the first to bear the irreparable loss. Taiwo Hassan was more than an actor. He was a consultant culture, a gifted storyteller, and a proud ambassador of our heritage. Through his remarkable career, he entertained the nations while showcasing and preserving the Yoruba rich cultural values on stage and on screen. He dedicated many years to the promotion of Yoruba culture, theatre, and entertainment industry. His contributions to the creative sector helped shape the cultural landscape of Lagos State and Nigeria, leaving a lasting legacy
that will continue to inspire generations to come. The statement added that the ministry commiserates with his family, the Nollywood community, and all those who are touched by his talent, passion, and warmth. His dispatcher is a great loss to the creative and cultural community. We pray that Almighty Allah grant his soul eternal rest and give his family, friends, colleagues, and loved ones the strength and fortitude to bear the irreparable loss. Thank you very much. Now, you are welcome, sir. And also, I want to be a Ishagumeta. Then we take the last address from Ogun State government. So Ishagumeta, I want to be a Bismillah. Never Shadran. Adọ́pẹ́ fún wọn lọ. Adápẹ́já wípé lómi dáadáa. Àtúnilẹ̀ kan sí alihamdulilayi rabbil alamin. Ọba tí yóò ní kí àsìkò bàbá wa aláàgì wa Azan Ogogo ó tó wọ́n sì parẹ́ sínú Islam. Olùmọ̀sàkàlẹ̀ gba àbọ̀ wọn. Gbogbo àti àjòkó láwọn bàbá ìmọ̀mọ́ àgbà. Wọ́n ní ká jẹ́ kó jọ yé wa. The life is temporary. Fame is temporary. Wealth is temporary. Ìkó oníwà títí kó máa lópin. Bá a ti ń lo ẹ̀mí wa yìí yóò tọ́jọ́ kan. Peter Alhaji wa Azan Ogogo bó ṣe tán. Ṣùgbọ́n ó ní kí ni ó tán sí? Kí ni wọn náà ń ṣe lọ́wọ́? Ìgbóló parí ẹ̀ sí. Ìdí bàbá wo Ogogo ń ṣe lọ́wọ́ mi ayé yìí o. Tó bá kàn wọ́n náà tó pè mí náà bóòtù àánú ṣe rí. Kí lọ́wọ́ fi hàn wá? Kí láyé ò rí nípa wa? Bàbá Ogogo ṣe dáadáa, ṣé wọn ló ṣe dáadáa? Bàbá Ogogo ṣe ẹ̀sìn, kí ni wọ́n ṣe lọ́wọ́? Àkọ́kọ́ ni ẹrú Ọlọ́run kan, ó ní ọmọ kan tó bí, mo lè sí iṣẹ́ tó ń ṣe tó máa ń jà ní gbogbo ìgbà tó bá fẹ́ jalè ló mọ̀mọ́ yìí dání. Ó wà lọ́jà lọ́jọ́ kan, ó mọ̀mọ́ yìí dání, ó máa bá ń wo téèyàn bá ń bọ̀. Máa ṣọ́wájú kó máa ṣẹ́yìn mọ́ wo ẹgbẹ́ ọ̀tún kó máa wo ẹgbẹ́ òsì. Bàbá yìí gun àjà lọ. Nígbà tó dókè tó pa ẹrù tó fẹ́ jí gbé, ọmọ ní bàbá mi ó ti yọ lọ́gán, bàbá sáré bọ́lẹ̀. Alẹ́ ń tó yọ kó ló ti gba bí. Bàbá tó padà sókè kí ọmọ mi ó káre ó ti mọṣẹ́. Bàbá tó fa ẹrù, bàbá tó mi ó yọ ó. Bàbá tó tún padà ìgbólógbà kó ló gba bí. Ẹlẹ́kẹta àtẹrù àti bàbá náà jọ bọ́lẹ̀. Ọmọ ní bàbá ló ti yọ. Bàbá bá du ìgbólógbà. Ó náà wò ní. Bàbá ní ìrẹ́ nìkan. Ó náà wò ní ìrẹ́ nìkan. Òun ní ó ní ìrẹ́ nìkan. Òun ní lẹ́yìn ó ní ìrẹ́ nìkan. Ọmọ ní bàbá ẹnìkan kò bọ̀. Ọba tí rí ọ tí kì í kú tí kì í sùn. Tẹ́lẹ̀ pàtó bá ń ṣe nǹkan kò ṣàlàyé mọ́ sí mbẹ́. Ọba ẹ lórí ẹ o. Gbogbo àti bá ń ṣe nǹkan lọ́wọ́ máa wà pé Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ní ọ̀ṣùpá lọ́rọ̀ píkà. Inshallah, we go to the next and the last speech. That is coming from the Ogun State government. The representative of the governor is here with us. Honorable Wasiu Isiaka, Commissioner for Sports and Youth Development. Representative of the governor. Please, sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, everybody. I'm here today with a heavy heart to represent the governor of the state, His Excellency Prince Dr. Abiodun C.O.N., who would have loved to be here, but because of another very important assignment which was scheduled before this team, that was why he asked me to come and represent him. We are here this morning to join the family, friends, and indeed the whole Nigeria to mourn not just a person but an icon, a true icon, a proud man, somebody that everybody when you see him you feel like, oh, this person is my brother. Today we are mourning him. I believe that we are all learning from him, because the last time I saw Mr. Ogogo was when he came to my office to come and see his daughter, meaning that Ogogo, apart from being an icon in town, is also a father to his children. So today I want to implore everybody, especially the children, to believe in God, that nothing can happen without the knowledge of Allah. It has happened, though sadly, and we have to sorrow. But what else can we do? We cannot pray God. Because of that,
it takes solace in the fact that we live a very good life. And on behalf of the state government, the good people of the state, and all of us, we thank everybody here, especially his colleagues in the industry, and everybody. Thank you. And on behalf of our Kabiyesi, the Kabiyesi of Oluwa Bilaru and Primary ruler of Lafjewa land, and of course, let me use the opportunity to recognize the SSA to Governor on Islamic Affairs. I thank everybody. The governor sent me to the children of the school to them later. Thank you and God everybody. Gbogbo jàmọ́ olóòdì rẹ̀ ká máa lọ sẹ́yìn àwọn bàbá yẹn. Gbogbo apárápátá jàmọ́ Mùsùlùmí. Ẹ máa lọ sẹ́yìn àwọn bàbá yẹn. Muhammad wí ní pé kò tún bá kú báyìí àṣà Ànábì wa Muhammad ni yóò kéde pé káwọn tó kí òun sí láàárọ̀ gbèsè wo ló jẹ ta ló jẹ ní gbèsè àṣàní ògògó ń padà lọ́dọ̀ Ọlọ́run báyìí alẹ́ ní tí àṣàní jẹ ní gbèsè tá a bá ti rí ẹnikẹ́ni tó bá jẹ ní gbèsè ẹnikẹ́ni tó bá jẹ gbèsè kó yọjú sáwọn ẹbí ẹ̀ tó o bá nù mára ibi tó o ti ní rí ẹni tí ó gbà ọ́ lẹ̀ ní o ti béèrè gbèsè rẹ o tọ̀ nísìnyí kí àwọn jàmáà wa kí wọ́n bá wa tò dáadáa ẹni tó bá lálùwàlá kó o dáàbò kí wọ́n bá tò dáadáa kí o torí Ọlọ́run ẹjọ́ ẹ̀fìn wọn lè àpá. Ló máa ń ṣe wọ́n náà. Ó jẹ́ kó ṣe Thank you.
ẹ dákun bàbá ti gbọ́ ń bí bàbá ti kí wọn bá gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa lọ kó máa lọ síbi tó ti wá kó ká kó padà sílé ẹ̀ bàbá ti kí wọn bá ẹ dákun bàbá ti sálámà tán kó ká kó máa lọ ọlọ́run tẹ̀lé ẹ bá lé dáadáa o. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi. Assalamu alaikum wa rahmatullahi. Naam, gbogbo wa ẹ jẹ́ kí a máa lọ sí àyè wa padà. Ẹ ò mọ bí tí wọ́n ti fẹ́ lọ sìnkú o, ṣọ̀pọ̀ tẹ̀lé wọn. Ṣọ̀pọ̀ tẹ̀lé àwọn àfáà. Ọlọ́pàá má dá ọ̀fà yìí láàrin. Wọ́n tẹ̀lé àwọn àfáà rárá. Ọlọ́pàá ìjọ. Wọ́n má tẹ̀lé àwọn àfáà rárá láti lọ sìnkú yẹn. Ẹ̀dá dúró ní àwà yìí. Ọlọ́jà rí bá mi kúta. Ọlọ́jà rí bá. Ẹ fi ìdókòlẹ̀ fáwọn àfáà, má ṣiṣẹ́ níṣẹ́ o. Ìwọ ẹ̀kọ́ ìwọ, àwọn àfáà ní ìdókòlẹ̀ pọ̀. Wọ́n tẹ̀sí ń bẹ̀rẹ̀ wọ́n ti gbé ẹ́gbẹ̀sì ẹ̀dẹ́bẹ̀ yẹn. Ẹjọ́ gbogbo wa náà ẹjọ́ bá dúró sáyé tàwọn àyè nínú ọ̀ṣọ́ wọ́n lọ ṣe ra léṣe. Èmi àti ẹ̀ka ọ̀nà ìlànà ọ̀nà lọ. Àwọn òkú ìbí táwọn yìí. Àwọn onítẹ̀lé wọn lọ síbi ìsìnkú ẹjọ́ àjọ wa ń bí táwa yìí. Ìbí òkú rẹ̀ kọ́ máa ṣe ń sìnkú náà. Tábà ti kó omi dáwọ́ wọn lọ ilé ẹbí ìdókòlẹ̀ fún àwọn àfáà. Ẹ jẹ́ káwọn àfáà rẹ̀ lọ gbé. Àwọn olóòsì mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́wọ́ ṣe ó bá rẹ̀ ní ọ̀pá ìṣe. Wọ́n sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn àfáà kì í kọ́ Ẹ̀sùn lẹ́yìn lẹ́yìn abúlé náà kábíyèsí ẹgbẹ́ yẹn lẹ́sẹ̀ lọ́lẹ̀. Ẹ̀sùn lẹ́yìn lẹ́yìn. Gbogbo wọn tí ọwọ́ ń bí ìbádàgbọ́ dúró báyìí. ìyá kọ́lé ti sọ pé àwọn ìdílé Thank you.
gbogbo tí ń jẹ́rú ìṣẹ́rẹ́ pé aburú ọlọ́run nínú ìṣẹ̀lẹ̀ sí wa mọ́. àbí ẹni káwọn ọmọ ṣé ń bíbà yìí ẹ̀yẹ káwọn ọmọ fàdúrà láti wo ògògó lọ́wọ́. Allahumma ighfir lahu warhamhu aláwí. Allahumma ighfir lahu warhamhu. Allahumma ighfir lahu warhamhu. Allahumma ighfir lahu warhamhu. Allahumma ighfir lahu warhamhu. Ọlọ́run dúró tẹnìkọ̀kọ́ ọdún jìnnà síra wọn lápẹ̀rẹ̀ ọlọ́run wà ní sáré ìpè aburú wọn nípe lórí ẹnìkọ̀kọ́ wa ọmọ iṣẹ́ ara lẹ́yìn kò gbé ìfẹ́jọ́ rẹ̀ fún mi. ẹni wàá tó má sáré o kí a máa lórí èdè ẹ̀ ní ẹ̀dá ọjà náà tún náà yí mi. ọjà náà tún náà yí mi. Fóònù ìjábá ìyẹn léwu